so àwọn àti méjèèjì iwájú yìí sọ́ọ̀fù ló máa treat bóun ṣe ń change. So kí wọ́n bá jẹ́ kí n mú kíní wá ní pé tí wọ́n bá kọ ọ̀rọ̀ lẹ̀ tí wọ́n wọ bí wọ́n ṣe wọ̀ yìí, torí nǹkan tí mò ń kọ ẹ náà ni wípé I'm teaching you how to know it. Tí wọ́n bá wọ̀, ìwọ lè máa fi ẹ̀wọ̀ yẹn sí lẹ́nu. And if someone gives you a book and book was written in Arabic language, you can read it as well, then you understand it. So nǹkan tá à ń kọ́ bíbá ẹni yẹn. So ká ní wọn fẹ̀wọ̀ yẹn sí nípìnlẹ̀ nídìí lábá tí wọ́n bá kọ ọ̀rọ̀ lẹ̀ ló mọ táàní ló fún. Lóòótọ́ tá a bá déwájú àwọn mi wà tẹ́ pé kí gbẹ́wọ̀ méjì, but èmi ò kì í teach bẹ́ẹ̀. So ẹ̀wọ̀ méjì nípìnlẹ̀ tó fún. Tó bá fún lẹ́wọ̀ méjì yẹn, wọ́n á ṣàlàyé pé ìgbà wo lẹ ẹ̀wọ̀ méjì yẹn ó di ẹ̀wọ̀ kan. Ó ní wípé tó bá lọ rí bẹ́ẹ̀ tó máa lọ fi alifu alamu sí. Ara irinṣẹ́ tí ó máa ń wọlé tọ̀ nìyẹn. Irinṣẹ́ alákọ̀ọ́kọ́ ni alifu.